nítorí igba náírà wọ́n sì gún bíríkìlà yìí pa lógún. ọ̀dọ́mọkùnrin ẹni ọdún méjìlélógún tí orúkọ rẹ̀ ń jẹ́ Israel Ayọ̀mídé ló ti gbèkúrújẹ lọ́wọ́ ẹbọra báyìí látàrí bí àfúrásì kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Aboy ṣe gún un lọ́bẹ pa nítorí igba náírà. aáwọ̀ kékeré kan la gbọ́ pé ó bẹ́ sílẹ̀ láàrin wọn ní iléeṣẹ́ tí wọ́n ti ń mọ bíríkì lágbègbè Ọ̀tà nípínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, ọjọ́ kìíní oṣù kẹrin ọdún tá a wà yìí níṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní orí Adé block lọ́nà Àlákà lábẹ́ Powerline tó wà ní Rọ́síjì ní agbègbè Ẹ̀wúpé. Àwọn olùgbé agbègbè náà tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní àfúrásì ọ̀hún ti fẹsẹ̀ fẹ́ ní kété tó ṣiṣẹ́ láabi rẹ̀ tán. Ẹnìkan tíṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Mọ́yọ̀ ṣàlàyé pé èdè àìyedè tó bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì kò ju ìṣẹ́jú díẹ̀ lọ tí ẹlẹ́kọ̀ọ́rùn fi polówó fún Ayọ̀mídé. Ó ní ọmọdékùnrin náà gbẹ́mìí mì kó tó di pé àwọn ará agbègbè ọ̀hún gbé lọ ṣọsibítù. Ṣe ni àwọn ará agbègbè náà tún nàka àléébù sáwọn ọlọ́pàá tó wà ní Onípàànù Police Division pé ṣe ni wọ́n tún ti àwọn tó jẹ́rìí mọ́lẹ̀. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Olúṣèyí Babáṣèyí fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tó sì ní akitiyan ń lọ lọ́wọ́ láti fi páńpẹ́ òfin gbé àfúrásì tó fẹsẹ̀ fẹ́ ọ̀hún. Ó ní àwọn ń gbìyànjú gbogbo ipá àwọn láti wá ìdí òdodo dájú. Nígbà mìíràn ó máa ń pẹ́ ṣùgbọ́n ìdájọ́ òdodo di dandan fáwọn láti ṣe.